ẹ̀dọ̀kí ìròyìn lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. ọ̀jọ̀gbọ́n Banji Akintoye kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí adarí ìlànà ọmọ Oòduà jálẹ̀jákò lábẹ́ ẹgbẹ́ tó ń pè fún òmìnira Yorùbá. Ṣáájú ni a rí gbọ́ pé ọ̀jọ̀gbọ́n Akintoye kọ̀wé fipò sílẹ̀ látàrí rògbòdìyàn tó ń wáyé tí àwọn igun míì lóríṣiríṣi sì ń dìde fún ikọ̀ Yorùbá mìíràn. Ẹ̀wẹ̀, ṣebí ó dára láti wádìí ohun gbogbo dájú ká sì fìdí òótọ́ múlẹ̀. Akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà Túndé Amusat òun ló fàtẹ̀jáde yìí síta pé bàbá Akintoye ṣèpinnu ìkọ̀wé fipò sílẹ̀ tó sì fi igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran láti máa tukọ̀ ǹṣó gẹ́gẹ́ bí adarí. Amusat sọ pé ọ̀jọ̀gbọ́n Akintoye ṣe èyí látàrí ọjọ́ ogbó tó ń dé bá tí wọ́n sì ń dàgbà sí i tí ọjọ́ orí kò sì lè máa tún dínkù mọ́. Amusat sọ pé ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà tẹ́wọ́ gba ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ tí orúkọ ọ̀jọ̀gbọ́n Wálé Adédìran di adarí tuntun. Ó fi kún pé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ níbàámu pẹ̀lú òfin ni yóò máa wà tó sì jẹ́ pé gbogbo ẹ̀ ó sì tó wá sópin títí oṣù kejìlá ọdún yìí. Ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran ó ní ó jẹ́ igbákejì ọ̀jọ̀gbọ́n tó ń ṣe àkóso ètò ẹ̀kọ́ ilẹ̀ adúláwọ̀ àti kọmíṣánná tẹ́lẹ̀rí fún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ó sì jẹ́ ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀. Ọ̀jọ̀gbọ́n Banji Akintoye ó yànnàná ọ̀rọ̀ rẹ̀ pé ìkọ̀wé fipò sílẹ̀ mi kì í ṣe nítorí ìbẹ̀rù ohun tó lè tẹ̀yìn ìpè fún ìdásílẹ̀ Yorùbá rárá o, ṣùgbọ́n ó jẹ́ láti lè tún fààyè gba ọlọ́pọlọ pípé mìíràn tí gbogbo wa tá a tún mọ̀ ká tún lè máa tún fi kínra wa lẹ́yìn. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i, èmi ọ̀jọ̀gbọ́n Banji Akintoye kò kọ̀wé fipò sílẹ̀ nítorí ìṣòro kankan o tàbí ìbẹ̀rù pé kí ni yóò ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la. Mo ṣèyí nítorí ọ̀jọ̀gbọ́n tí mo sì mọ̀ pé òun náà tún mọ̀ púpọ̀ àti ohun tó kàn nítorí ọjọ́ orí mi ni àti fún fífààyè gbẹlòmíì tó lè ṣe é tó tún lè túkọ̀ Yorùbá Nation dáadáa. Ìdí nìyí tí mo fi wò pé àfi ká gbé Yorùbá Nation débùtì ògo. A sì ń báṣẹ́ wa lọ o láti jàjàbọ́ láti jàjàyè láti jàjàgba ilẹ̀ Yorùbá àti ìran rẹ̀ kúrò lóko ẹrú àwọn aṣeniníṣùtá lórí ilẹ̀ ẹni àti ìṣèjọba onímọ̀ tara ẹni nìkan. Lágbára Ọlọ́run a máa borí, àní a máa borí ọ̀tá àwọn tí wọn ò nífẹ̀ẹ́ wa tó. Kò sí nǹkan kan tẹ́nikẹ́ni lè ṣe sí i láti dáwọ́ wa dúró. Ẹ wò ó, a máa gbalẹ̀ yìí ìyẹn Yorùbá Nation láti lè fi fọkàn àwọn ènìyàn wa balẹ̀. Bí mo ṣe gbépò sílẹ̀ fún ọ̀jọ̀gbọ́n Wálé yìí, mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé mo wà fún yín ní gbogbo ìgbà, kódà àníṣe nígbà gbogbo yóò máa ju wa ṣe nítorí pé ìpinnu Yorùbá Nation kò sí pé ó ń padà sẹ́yìn, ìpinnu náà sì dúró títí. Bẹ́ẹ̀ bá gbàgbé, gbogbo yín lẹ kúkú rí gbogbo akitiyan tá a ti ń bá bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation bó tiẹ̀ jẹ́ pé onírúurú àwọn ìpèníjà ló ń dìde sí wa ká má bàa ṣàṣeyọrí, àní ká má bàa ṣàṣeyọrí, ṣùgbọ́n a máa padà ṣàṣeyọrí ni nídìí ìpè fún ìlú olómìnira ti Yorùbá Nation. Ìjìyà tó ń jẹ àwọn èèyàn wa yìí ti pọ̀ jù. Bẹ́ẹ̀ bá gbàgbé, ó yẹ ká gbóṣùbà náà fún ẹni tí í ṣe ajìjàǹgbara tá a mọ̀ Sunday Igboho. Ó ti gbìyànjú, ó sapá tiẹ̀, kò sì sí gbogbo àwọn ènìyàn náà ti mọ̀, orúkọ rẹ̀ sì ti wà nínú ìwé ìtàn. Kò sì sinmi o, ṣe ẹ fẹ́ gbọ́ gbogbo ohun tó bá gbà lónìí náà sì ń ṣe gẹ́gẹ́ bí èèkàn tó nífẹ̀ẹ́ Yorùbá. Ẹ wá gbọ́, ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń gbapò yìí ó gbapò náà láti tún lè fi máa wakọ̀ ipò àti já Yorùbá Nation gbà kíákíá kí gbogbo ẹ̀ kó lè dúró kúrò lọ́wọ́ àwọn ìjọba jẹnirun ni. Ẹ lọ fọkàn balẹ̀, èmi ọ̀jọ̀gbọ́n Banji Akintoye mo wà pẹ̀lú yín o, kódà mo wà pẹ̀lú yín títí dé òpin ètò àwọn nǹkan. Yorùbá Nation Now
kò sí ìbojúwẹ̀yìn. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan wípé mo lọ kọ̀wé fipò sílẹ̀ náà nítorí àti lè fi fààyè gbọ́ lọ́pọlọ pípé míì kó náà tún lè ṣe é kó bàa lè rí bó ṣe yẹ kó rí, nítorí pé ọjọ́ ogbó ti ń dé, àgbàlagbà ti ń dé. Kì í ṣe nítorí ìbẹ̀rù bójó, àníṣe kì í ṣe nítorí n tó lè ṣẹlẹ̀ lọ́la, nítorí mo ṣì wà. Ẹ wò ó, mo kọ́wọ́ ti ètò yìí lẹ́yìn bí gbẹ́kẹ́ ṣe fọwọ́ rọlé, mi ò sì ní bojú wẹ̀yìn, ṣùgbọ́n ó yẹ kí a tún fẹ́ lòmíì láàyè láti lè ṣe kó bàa lè gún. Yorùbá Nation Now, ẹ gbìyànjú láti jẹ́ ká fọwọ́ kínra wa lẹ́yìn, ká má sì ṣe dìde takora wa, nítorí pé nípasẹ̀ ìṣọ̀kan tá a bá tọ̀ sójú kan ni ó lè jẹ́ kó ṣùkùṣùkù. Ṣùgbọ́n bá a bá sọ pé nìkan fà á sílẹ̀ táwọn kan ń gbé sókè nìkan ṣoṣo ló fi lè léwu. A sì mọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè míì lágbàáyé táwọn náà sì ti ń rí wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó mú yányán. Ẹ fẹ́ gbọ́, láìpẹ́ jọjọ Yorùbá Nation á tó dúró. Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa. Kí ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín. Ẹ tẹ notification bell, option all, ẹ like kẹ́ comment ló bá tán. Gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín. Bembeyeke TV, ojúlówó ìsọfúnni. Ẹ máa wò ó lóní Bembeyeke.